fẹ́ ṣàlàyé díẹ̀ nínú muamala èmi àti àfà Taofeek Akeugba Gold. Mo fẹ́ sáré rán létí wípé mo á rí ọ̀rọ̀ yẹn pé bí ìjà bá ṣe tó àbí bí ọ̀rẹ́ bá ṣe tó òun náà nìjà máa tó. Taofeek Akeugba Gold tó bá gbàgbé wípé ìgbà tí ò sí problem èmi ò lè rí ọ ní terrorist rárá minal bidaya kí n súnmọ́ wòye lẹ́nu. Èmi ò lè rí ọ ní terrorist rárá minal bidaya kí n súnmọ́ wòye lẹ́nu. Èmi ò lè rí ọ ní terrorist rárá minal bidaya kí n súnmọ́ wo years back tá a ti bẹ̀rẹ̀ muamala ti ọ̀rẹ́ tí olólùfẹ́ fi sabilillah tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìbàjẹ́ rárá. Béèyàn bá ronú wípé òun fẹ́ ṣèbàjẹ́ èmi ò lè tolerate ẹ̀, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìbàjẹ́. Mi lè rí ọ ní terrorist kí n sọ pé ó dáa mo fẹ́ súnmọ́ ẹ àfi mo fẹ́ bọ́ ọ ṣe rárá. Ṣùgbọ́n tó bá ti dàbí ẹni pé ìjà wà, bí ìjà bá ti wà láàrin èèyàn méjì, ẹni tó bá kọ́kọ́ búyàn, ẹni ó bá ṣe èébú kàn ó bóyá ó máa ń lágbára, bóyá yùn ló fà kí Olúwa Ọba àlékè ọlá kó jọ̀ọ́ kó ṣàánú wa. Ó kì í ṣe terrorist o, èyí ṣe terrorist rárá. Ọlọ́run bá òdẹ ní sí ọ ní terrorist. Olùgbìyànjú yẹn olùpè èèyàn sí àlàáfíà ni. Mi lè rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá. Kò lè sí muamala yẹn. Ìwọ náà wo àwọn muamalat. Ọlọ́run ó kì í ṣe terrorist o, èyí ṣe terrorist rárá. Ọlọ́run bá òdẹ ní sí ọ ní terrorist. Olùgbìyànjú yẹn olùpè èèyàn sí àlàáfíà ni. Mi lè rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá. Kò lè sí muamala yẹn. Ìwọ náà wo àwọn muamalat. Ọlọ́run ó kì í ṣe terrorist o, èyí ṣe terrorist rárá. Ọlọ́run bá òdẹ ní sí ọ ní terrorist. Olùgbìyànjú yẹn olùpè èèyàn sí àlàáfíà ni. Mi lè rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá. Kò lè sí muamala yẹn. Ìwọ náà wo àwọn muamalat. Ọlọ́run bá àlékè ọlá kó jọ̀ọ́ kó dá àwọn ọmọ sí. Àwọn nǹkan tó ti wà láàrin ara wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fi sabilillah ó ti pọ̀ gan ni. So bí èèyàn bá sì ti ń jà kò sí ní téèyàn ò lè fi búyàn. Ó kì í ṣe terrorist. Ọlọ́run ní sí ọ ní terrorist. Olùpèpè ni ẹ́, olùpeni sákèsí ni ẹ́, olùgbìyànjú ni ẹ́. Olúwa Ọba àlékè ọlá kò ní padà lẹ́yìn wa, yóò dẹ̀ ṣe wá lẹ́ni ire. Kò sí ní tá a ṣe need láti túbọ̀ tẹra mọ́ iṣẹ́ rere ní kọ̀rọ̀ àti ní gbangba ju pé Ọlọ́run náà ní al-mautu ya'ti baghtatan. Nítorí ìdí náà mo need láti ṣàlàyé ìyẹn kí màmá jẹ́ kí ó tán. Gbogbo eléyìí a wí nítorí pé èmi ò kì í ṣe ẹni tó ní ẹ̀mí tó burú. Kò sí ohun tí ẹ lè ṣe fún mi. Ẹ jẹ́ sáré rán wa létí. Tẹ́ ẹ bá gbàgbé ẹ wo ohun tí àwọn tí wọ́n máa bà ní jẹ́ lórí afẹ́fẹ́ fojú mi rí tó láyé, tí wọ́n fojú mi rí tó, tí kankan ọba yé yẹn ẹ wo àrà tí Saheed Shittu dá, ẹ wo àrà tó dá fún mi nínú ayé, ẹ wo ohun tó tò mọ́ mi láyé, ẹ wo ohun tó ṣe. Àwọn táwọn yẹn ṣe kò kúrò. Wàláhì tàláhì tí wọ́n ṣe nínú ayé, contribution tí wọ́n dálẹ̀ nínú ayé mi ó ní agbára. Tí kankan ọba yé yẹn ẹ wo àrà tí Saheed Shittu dá, ẹ wo àrà tó dá fún mi nínú ayé, ẹ wo ohun tó tò mọ́ mi láyé, ẹ wo ohun tó ṣe. Àwọn táwọn yẹn ṣe kò kúrò. Wàláhì tàláhì tí wọ́n ṣe nínú ayé, contribution tí wọ́n dálẹ̀ nínú ayé mi ó ní agbára. Tí kankan ọba yé yẹn ẹ wo àrà tí Saheed Shittu dá, ẹ wo àrà tó dá fún mi nínú ayé, ẹ wo ohun tó tò mọ́ mi láyé, ẹ wo ohun tó ṣe. Àwọn táwọn yẹn ṣe kò kúrò. Wàláhì tàláhì tí wọ́n ṣe nínú ayé, contribution tí wọ́n dálẹ̀ nínú ayé mi ó ní agbára. Ẹni tó wá jẹ́ ẹni ó tiẹ̀ wá bẹ̀rẹ̀ aburú gan tèmi pẹ̀lú ẹjọ́ ń lò fẹ́ nítorí Ọlọ́run fi ṣe sábàbí ọmọ fún mi. Ó jẹ́ sábàbí ọmọ fún mi, ó ní bàbá ọmọ mi. Tó wá jẹ́ wípé ó wá mọ̀ọ́mọ̀ wo wípé gbogbo àjọṣe tí ń bẹ láàrin èmi àti òun tó sì mọ̀ọ́mọ̀ gbé síta lórí social media tó gbé káàkiri nítorí pé ń bínú kádàrá, torí pé kàn bínú, torí pé wò yí pé òun fẹ́ jíṣẹ́ àwọn kan tí wọ́n ràn láburú. Òun ní láti, èmi ló sọ fún olóhun láti jíṣẹ́ wọn. Ó láwọn àwọn bá tiẹ̀ jẹ́ tó ní wúlò. Àṣẹ́ni tó lòun bá tiẹ̀ jẹ́ àṣẹ nǹkan kan ò lè ṣe.
ẹni Ọlọ́run bá pé kí nǹkan kan ṣe ayé ẹ̀ láburú àṣé nǹkan kan ò lè ṣe wàláhì tàláì tí Ṣàráfà ní ìmọ̀ àwọn yẹn try ó gbìyànjú gbogbo àsìkò tèmi pẹ̀lú ẹ̀ ń ṣeré láyé àti mo bá lóyún àti tí n bá lóyún tí mi mọ̀ kún rìkọ́ọ̀dẹ̀ owó tí mo ná nígbà tí mo ń ṣe ẹjọ́ Saheed Shittu wàláì millions ni billahi lazim tó jẹ́ pé ìgbà tí mo ní mi ìbínú mọ́ yẹn ó yẹ kí n gbé sórí condition pé ọ̀dà náà kó mo wá nínú owó yẹn èmi ò sọ bẹ́ẹ̀ mo ní mi wà interested torí pé owó tó bá ti kúrò lápò mi mo ti gbàgbé pé bọ́lọ̀ ń sì kádàrá pé yóò lọ nìyẹn lẹ́yìn náà ó ní tọmọbìnrin yẹn mi fẹ́ dárúkọ tòun ẹ wo aburú tó ṣe nínú ayé ẹ wo ìgbìyànjú ẹ̀ tó ṣe ìgbà tèmi àti bàbá Mariam tá ń discuss ìyẹn bàbá Istijaba tá ń sọ̀rọ̀ máa ní tá bá ti wá ń wọ ọmọ wa inú wọn máa dùn pé alhamdulillah Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o Ọlọ́run a yìn ọ́ o a dúpẹ́ o tá bá wá ronú bá ṣe mara títí a wà bú sẹ́rìn wípé Ọlọ́run máa dúpẹ́ o àṣebi tó o bá fẹ́ fi orí sí o mọ bó ṣe fi bẹ́ẹ̀ nígbà ó sì jẹ́ pé mi náà mo desperate nítorí páwọn bàbá àwọn ọmọ tàkọ́kọ́ ń gbà tó ń lọ òun mọ̀ọ́mọ̀ sọ pé tí mo bá rẹ́ni tí mo bá bímọ kí n kọ́ lòun bastard níbo ni mo tiẹ̀ ti fẹ́ rí ọlọ́mọ tó bí náà ló ti bí ẹ̀ ò lè bí mama tí mo á sọ fún níjọ́ náà pé ìwọ sọ ti ẹni kì í ṣe ń tọ́lọ́run rò nìyẹn ọwọ́ Olúwa fi Jibril ọmọ Abdulkarim tó fi ṣe sábàbí istijaba fún mi torúkọ ẹ̀ ń jẹ́ Mariam wàláì mo dúpẹ́ Ọlọ́run mo kí ẹ mo yìn ẹ́ mo mọ̀ pé tó bá ṣe lọ́dọ̀ ààrẹ òun náà ní ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀fí èmi ò rí ọ gẹ́gẹ́ bí terrorist ìgbà tá ń jà òun ni mo lè wá gbogbo tí ó dùn ẹ́ dandan lẹ́ẹ̀kan sí ẹ̀fí èmi ò rí ọ gẹ́gẹ́ bí terrorist ìgbà tá ń jà òun ni mo lè wá gbogbo tí ó dùn ẹ́ dandan lẹ́ẹ̀kan sí ẹ̀fí èmi ò rí ọ gẹ́gẹ́ bí terrorist ìgbà tá ń jà òun ni mo lè wá gbogbo tí ó dùn ẹ́ dandan ó kì í ṣe terrorist o èyí ṣe terrorist rárá Ọlọ́run bá òdẹ ní sí ọ ní terrorist olùgbìyànjú ni ọ olùpẹ èèyàn sí àlàáfíà ni mi lè rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá kò lè sí muamala yẹn ìwọ náà wo àwọn muamalat. mo sọ̀rọ̀ kan nínú wáàsí tá a ṣe kọjá mo ní gbogbo ẹni tó ṣẹ̀ mí mo forí jìn wọ́n àyàfi obìnrin ẹyọ kan ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè mí ìjà ti tán èmi ò jà mọ́ àmọ́ kó bá mi ṣe nǹkan mẹ́ta eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ pé ó lè kó jáde kó má bẹ̀bẹ̀ lórí ẹ̀ tẹ́rì bá wà tẹ́fídẹ́ǹsì wà ó lè má bẹ̀bẹ̀ o pé ẹ́fídẹ́ǹsì ń bẹ náà àmọ́ tí ò bá sí ẹ́fídẹ́ǹsì bá mi tún orúkọ mi tó bàjẹ́ bá mi tún ṣe nítorí t'Ọlọ́run mo bẹ̀ ọ́ ni tẹ́rọ́rìsì ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo tẹ́rọ́rìsì yẹn ló ti deny ní visa èmi gan ò lè travel bẹ̀tù mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kó yá kájọ máa lo ayé lọ báyìí gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́ tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó o tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́ kò sérè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n pẹ́t ó dá akẹ́ni tó parọ́ agree pé ló ń pa kó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ tọrọ àforíjìn ẹlẹ́ẹ̀kẹta owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá ẹ dákun ẹ bá ń dáwó yí padà ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ó bá dá owó padà fọ́kọ àwọn ò ní kọ́bọ̀ táwọn ó dá padà fẹ́ mi ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀ ọkọ ló ti sá lọ látọdún kan yìí mi ò gbúrò owó mi ṣé màá wá jẹ ìyà kó pọ̀nmọ̀pọ̀nmọ̀ ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible
bá mi gbìyànjú báwọn nǹkan yìí bá ti wọlé sórí gbogbo ó lọ sórí newspaper ó lọ ṣèwé ìròyìn ó lọ ṣe kinní kan mi ò ní mo withdraw gbogbo yẹn èmi náà fẹ́ àlàáfíà bẹ̀tì bá mi tún orúkọ mi ṣe padà béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́ ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyé o ẹ wo àtiyọ ọdún tí mo ti ń build orúkọ bọ̀ láti 1985 up to today kẹ́nìkan sì dìde kódà ló wọ́n ti orúkọ yẹn wó lẹ́ni táwọn tó yẹ káwọn yẹn wò pé bó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́ wọ́ ìyẹn ti kọjá èmi ò bínú bẹ́ẹ̀ ká tó lè stop kéèsì ní kóòtù bá mi yanjú àwọn nǹkan wọ̀nyí báwọn nǹkan wọ̀nyí bá ti yanjú ó ti tán èmi ò bínú mi ò dẹ̀ já àmọ́ táwọn nǹkan wọ̀nyí ò bá yanjú yóò difficult fún mi náà láti withdraw case bíjọba bá dẹ̀ ń take action yóò difficult fún mi láti kó wọn lọ́wọ́ àti dọ́mọ ìyanu ẹ̀sìn òǹkàlùkù ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ àjọṣe ló máa ń dínkù èèyàn kàn mọ ìwà òǹkàlùkù ni pé bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń gbèjà alágbájá tó ní adúníyà madrasatun wa zamanuha ustaduha ilé ayé sùkú ni o ìwà àwọn èèyàn nú ẹ̀ ní tíṣà tí wọ́n máa kọ́ yàn pé ò tí ì gbọ́n tó bí wọ́n ṣe ń ṣayé ni nítorí náà àwọn bàbá mi tí wọ́n ti pè mí pàápàá bàbá mi Hamidu Ajibade tí mo ní respect fún ó sọ̀rẹ́ndà fún yín mi ò jẹ́ kọjá level yẹn bàbá Ìmámù Ìbàdàn ó sọ̀rẹ́ndà fún yín kódà ó fi dórí aṣíwájú wa yẹn chairman PDP mo sọ̀rẹ́ndà fún yín mi ò alájí ọlọ́pọ̀ èèyàn mo ti sọ̀rẹ́ndà fún yín ẹ dákun sẹ́rí gbogbo nǹkan yòókù tí mo kà yóò lórí ìwé ìròyìn yóò lọ gbá èmi náà ti withdraw gbogbo yẹn but àwọn tó wí yẹn kó mú ní kọ̀ọ̀kan bó ṣe kà á tí bínú sọ̀rọ̀ yẹn kó bá mú ní kọ̀ọ̀kan ìtẹ̀yàn kì í fi báyàn lórúkọ jẹ́ nìyẹn ìbà lórúkọ jẹ́ máa ń rìn gan àtúnṣe kì í sábà rìn mọ́ ẹlòmíín ní fídíò yẹn lọ́wọ́ dọ̀là ó lè jẹ́ pé gbàtẹ́mi ò bá sí láyé mọ́ ní òfin àwọn ọmọ mi pèsè bí bàbá rẹ̀ ní ọ̀sọ́ báyìí ń parẹ́ tẹ́nìkan ò dẹ̀ sí nílẹ̀ Yorùbá yìí ní gbogbo ayé yìí tó lè sọ pé èmi sọ bẹ́ẹ̀ nípa òun tàbí mo bò òun lórúkọ jẹ́ rí kò rí bẹ́ẹ̀ rí èmi náà dìtà mí pé ń fẹ́ nìkan jófin ni àmọ́ tí ò ní jẹ́ kí n fi jófin ní káwọn nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ dá àwọn orúkọ yẹn padà bó ṣe yẹ kó rí kó dẹ̀ owó tó dúró fún bá mi dá padà alhamdulilayi ájì ọdún yìí tá a lọ gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wa lọ sí ájì ọdún yìí ó bẹ̀rẹ̀ látòrí àwọn ti London àwọn ti Côte d'Ivoire àwọn tí kú tọnu ọlọ́wọ́ bá ní san yín lẹ́san dáadáa ká tó wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wa lọ láti Nàìjíríà ájì ọdún yìí agbádùn rẹ̀ mo ti gbádùn ájì bẹ́yẹn kẹ́yìn bóyá gbà tí mo wà ní active ájì tí ó ṣe pé mo ń wọlé mo ń sáré jáde nítorí pé òkúkú kẹfìlù tí mi ò tí ì bízì ní aláti mo ti gbádùn ájì bẹ́yẹn kẹ́yìn gbogbo àwọn èèyàn mi tọ́ lọ ní ń fàdúrà ránṣẹ́ ń bẹ́nu àwọn tá a kó fún ẹrú Ọlọ́run yìí ẹrú Ọlọ́run kan tá a kó àwọn kan fún ní last year wàláyé ń bẹnu ẹni ó súnmọ́ mi tí ò kí mi dùn ní pé irú kí lè lọ fà wọ́n ṣe a máa gbà pé yẹn ti lọ ṣàtúnṣe bó o bá ti ṣàtúnṣe ọmọ ìyájọ ni wàá nú ẹ̀sìn èèyàn kan wà kẹ́ẹ̀fù èèyàn ní kọjá ayé ẹni èèyàn ọmọ level níbi mo bá yé dé gbogbo kí n máa bẹ́ẹ̀ nìkan fa wàhálà lórí íńtánẹ́ẹ̀tì ó tó gẹ́ ẹ bá bú bàbá kan kó náà wá àwọn ọmọ ẹ̀ tí ó ti jáde ni o bàbá wa nú ẹ̀sìn bàbá wa nú ẹ̀sìn tí a bá kà wọ́n náà bàbá làwa náà wà o bàbá tiẹ̀ tí ì di bàbá àgbà àwọn náà ń bẹ náà tí wọ́n mọ̀ pè lásìwájú ẹ̀sìn inú ẹ̀ làwa náà wà o bàbá tí a bá faṣọ rẹ̀ ya kó pa àwọn ọmọ ẹ̀ nítorí njọ́ tá à ń pe gbogbo yín pé ẹjẹ́ àjọ jàjà kínní ìyá àrí yín mọ́ ó kálukú gbórí sápamọ́ ni àwa náà láti gbórí tiwa náà pamọ́ torí pa àná lórúkọ tá a fẹ́ protect ó wà nú ẹni tá a gbèjà tí mo padà gbọ́ tó sọ yí pé ìjàwó náà wọ́n ń jà látijọ́ kí ni wọ́n ń bá ìjà tí wọ́n akọ́ni ń gbé yádúrú fìtínà tá a ṣe nítorí ọ̀rọ̀ yín yìí bàbá tó àwa ti yọ̀ọ̀dá yẹn bọ́ bá dijọ́ míì tá a bá dìde wọ́n mọ̀ pé a ti ṣiṣẹ́ síwájú èmi àti gbogbo àwọn tá a jọ ṣe tí mi ní láìkì àti dárúkọ wọn nítorí ìdí torí káwọn tó máa kóra wọn jọ lórí ọ̀rọ̀ yìí èmi ti withdraw everything àmẹ́lẹ̀ yìí báwọn nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ yóò difficult láti withdraw o tún orúkọ mi ṣe padà gbogbo tó fi pè mí lórúkọ bú
àti ó ń sín gbẹ́rẹ́ àti ó ń fi abẹ́rẹ́ jẹyin àti gbogbo nǹkan wọ̀nyẹn lọ sí retraction one after another. Mo parọ́ mọ́ lágbájá ni o, foríjì mi, èmi náà wà kíìpù ẹ̀, àwọn ọmọ mi ò kíìpù ẹ̀ nítorí ọjọ́ iwájú. Àwọn kan ní bà wọ́n lórúkọ jẹ́ táwọn ajá tá a fẹ́ kú bẹ́ẹ̀ táàmù pé tí ó padà gbẹ̀yìn ẹ̀ nìyí. Nítorí náà ọmọ akéwùgbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. Ẹ̀dá ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀lá àyàfi Olúwa. Ẹni fẹ́ ra lé ẹ̀bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀. Anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Acres of land, plot of land, ẹ bá wa dòwò pọ̀. Àwọn náà dẹ̀ ń ṣàdéhùn pé àníjà yín kulẹ̀. Ájì 2026 ẹ sanwó sọ́dọ̀ wa. Àwọn èèyàn ti ń sanwó. Umura December àwọn èèyàn ti ń sanwó. Àjọ lọ sí December ní pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà umura ti Ramadan ẹ sanwó sọ́dọ̀ wa. Ọlọ́run ó gba ájì wa, yóò gba umura wa síwájú ká tó ṣe. Ẹni wọ́n pẹ́ ní wáyà ẹ text message sórí WhatsApp number wa má jẹ́ ra kálé báwọn èèyàn sì máa fi ń bá mi ṣàwàdà má jẹ́ ra kálé o